mo kí yín bí tẹ́ tí wò wá jákèjádò àgbáyé. Tóbi Fásùgbà lórúkọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo dá gbogbo ògo, a dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run ọba adániwáyege. Ọ̀rẹ́ ni rẹ̀ ní tí rẹ mẹ̀kúnnù lẹ́kún. Ọ̀nà níná ní tí na jàǹdùkú sì náà lé bàbá wọn. Kábíyèsí Olódùmarè. Ẹlẹ́mbẹ̀rún. Lónìí mo ní àlejò pẹ̀lú mi nílé agbára. Olórin ni wọ́n. Ó ṣeéṣe káyìn tí máa bá wọn pàdé lójú òpó ayélujára, lórí tẹlifíṣàn ni, gbọ́ orin wọn lórí rédíò. Ọdún ayọ̀, ọdún ayọ̀, ìwà ti fi re ọdún ládé, ọdún titun tún wọlé dé, kàdé máa jó, kàdé máa yọ̀. Ọdún ayọ̀, hallelujah, 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 oh hallelujah. Kò síbi tẹ́ ẹ̀ ti lè máa gbọ́. Olórin ni wọ́n jẹ́, ṣùgbọ́n irú orin wo ni wọ́n ń kọ? Ṣápàlà ni, ṣé dáadáa kú àdá ni, ṣé fújì ni? Gbogbo ẹlẹ́gbọ́ lórí ètò yìí. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Ọ̀dà ẹ kí àwọn èèyàn kẹ́ dárúkọ yín gan. Ẹ̀yin ènìyàn wa, ẹ kú àsìkò yìí o. Èmi ni Oyèrónkẹ́ Oyèbólú, táwọn ènìyàn mọ̀ sí Ọba Ìyanu. Ọba Ìyanu. Orúkọ yẹn, kí ló mú orúkọ yẹn wá? Orúkọ Ọba Ìyanu yẹn ó jáde nínú àwọn orin tí mo kọ, track orin tí mo kọ, pé Jésù yìí o, Ọba Ìyanu. Ó jẹ́ orin tí mo gbà ní ojú ìran ní bí ọdún 20 ọdún sẹ́yìn. Láti gba ẹ̀mú dẹ̀ ti kọ sílẹ̀, mo fi gbé orúkọ Ọlọ́run ga. Láti gba ẹ̀ náà, orúkọ yẹn ni àwọn ènìyàn dẹ̀ mọ̀ mí sí, wọ́n máa fi ń pè mí. Ó ti tó gbà ọ̀tẹ̀ tí ń kọrin? Mo ti ń kọrin láti bí ọdún 15 sẹ́yìn. 15 years ago? Bẹ́ẹ̀ni sir. Wow. Irú orin wo gan lẹ kọ? Orin, mo lè sọ pé orin tí a fi ń gbé orúkọ Ọlọ́run ga. Gospel làwọn èèyàn náà máa sábà gbọ́ tó bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé orin ó pín sí ẹ̀yà àpàlà, fújì, oríṣiríṣi wà, ṣùgbọ́n generally ó pín sí ẹ̀yà oríṣiríṣi ní kíkọ. Orin tẹ́ ń kọ, ó ti tó mélòó báyìí tẹ́ ti kọ? Bóyá kí n bèrè pé album mélòó? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo ti ṣe album méjì. Mo dẹ̀ ṣe àwọn single náà síbẹ̀. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti ṣe collaboration pẹ̀lú àwọn olórin mìíràn. Bíi? Mo ṣe gbà tí mo wà ní Goma, mo bá a ṣe general song tí a fi kọrin fún Abẹ́òkúta North Goma. Mo sì bá àwọn àti èmi àtàwọn olórin kan àtóbí 10 àti collaboration a fi ṣe orin ọdún bí ọdún 10 sẹ́yìn. Ó dáa, àwọn orin tí ẹ̀ ń kọ yìí, ẹni orin gospel, orin láti gbé Ọlọ́run ga. Àwọn tó ń kọrin gospel ń tà máa ń sábà rí ní evangelist kìnìkan, bọ̀ ẹ̀yin ò fẹ́ evangelist orúkọ tí yín, kí ló dé? Mi ì lè sọ pé mi ì fẹ́ evangelist. Evangelist jẹ́ ẹni tó jẹ́ ìránṣẹ́ fún Ọlọ́run, ẹni tó sì ń kọrin Ọlọ́run náà ó jẹ́ ìránṣẹ́ fún Ọlọ́run ni. Ṣùgbọ́n a dá gbogbo ògo padà fún Ọlọ́run. Táìtù yẹn kọ́ ló ṣe, bí kò ṣe pé èso tó so àti pé ká fi gbé Ọlọ́run lékè. Láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀, ṣé ó kàn ń dùn ni? Ẹ ṣé olóòtú, kò rí bẹ́ẹ̀ o. Even tí èèyàn ti ẹ̀ kọrin yẹn pàápàá, Olúwa ló jẹ́ kó ṣeé ṣe. Torí tá bá máa wò, ọ̀pọ̀lọpọ̀ atẹ́gùn ló ti fẹ́, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó dá igi wa. Nínú ẹ̀ náà, nínú atẹ́gùn náà àní fífẹ́ náà, nínú ìjì náà, Olúwa gbé ògo orúkọ rẹ̀ ga. Ṣùgbọ́n ṣé ẹ lè sọ ìkan nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rí tẹ́ ẹ fẹ́ bínú pé mi ì tiẹ̀ kọrin mọ́? Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní máa kọrin fúnra mi, mo ń lọ sí studio láti máa kọrin yẹn. Ẹni tó jẹ́ producer mi, wọ́n dúró láti ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tó kù láti ṣe fídíò, financial aspect yẹn ni ipa tó owó, bẹ́ẹ̀ ni owó tá a máa fi ṣe fídíò jáde, tó fẹ́ lè di pé èèyàn tọwọ́ bọ̀wé ni kó tó ṣe bí àgbà lónìí kó tó di pé èèyàn ṣe. Ó fẹ́ súnyàn torí pé àwọn tó kówó lẹ̀ náà wọ́n ṣe lẹ́yọ. Ọ̀rọ̀ ẹ̀ náà dẹ̀ sì máa ń wà nílẹ̀ pé ìbá ya yín lówó.
Ó wà lára nǹkan tó jẹ́ ìpèníjà tí ìpèníjà bẹ́ẹ̀ ni. ó dà ìjọ́ wo nínú yín dùn jù pé ń kọrin? Orin gangan ni ìdùnnú mi. Gbogbo ìgbà tí mo la àwọn bẹ́ẹ̀ ni mo làwọn ìyíríwò kọjá nínú àárẹ̀, orin ni ó máa ń ṣe é. Tí n bá gbọ́ àwọn orin tí mo ṣe inú mi náà á dùn pé Ọlọ́run kò ṣe tó fún mi ní àǹfààní yìí. Òun ló ń jẹ́ kí inú mi dùn nígbà gbogbo. Orin ló ń jẹ́ kí inú yín dùn. Ó dà. Pàápàá gbígbé Ọlọ́run, yíyan Ọlọ́run àti gbígbé oríkì Olódùmarè. Nínú àwọn orin tẹ́ ń kọ, Bẹ́ẹ̀ni. èwo gan làwọn èèyàn kọ́kọ́ fi mọ̀ yín jù? Orin alákọ̀ọ́kọ́ yẹn ni orin Ọba Ìyanu. Jésù yìí o, Ọba Ìyanu ni. Ẹ kọ fún wa, àwọn fáǹsì yín ń gbọ́. Jésù yìí o, Ọba Ìyanu. Jésù yìí o, Ọba Ìyanu. Afúnni má ṣìrègùn o, Ọba Ìyanu ni ọ́. Afúnni má ṣìrègùn o, Ọba Ìyanu. Ọba tó lọ kọrin kése, Ọba Ìyanu ni ọ́. Àtẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé o, Ọba Ìyanu. Olúṣẹ́gun àjàṣẹ́gun alágbára bí àgbọn rere, àìlèyípadà ayí biribiri lójú ọjọ́. Olúgbèrò àjàmójò, ọ̀kanlẹ̀ tó kòkè tó kànlẹ̀, kábíyèsí Ọba Ìyanu. Ọba Ìyanu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín tó máa ń gbórin yín tán tí ròjú yín rí, wọ́n máa ń rò pé ọkùnrin kan ni ó kọrin. Bẹ́ẹ̀ni. Bọ́lá ṣe ṣe nìyẹn. Bọ́lá ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà lóhùn yẹn má dàbí tọkùnrin. Àbówù yín láti máa yí ohùn sówó ọkùnrin. Gẹ́gẹ́ bí èèyàn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ti sọ rí, a ò mọ èyí tí Ọlọ́run ń lò láti fi gbórúkọ ẹ̀ ga. Gẹ́gẹ́ bí tènìyàn máa gbà ohùn mi ṣe wá rí bá ṣùgbọ́n bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbà tẹ́ pé ìtọ́ náà ń fún yàn náà ni, a máa fi gbé ga ni. Ẹ máa fi gbé ga. Ó dà. Ǹjẹ́ tó bá fẹ́ pè yín, àwọn èèyàn kan ń ṣe márèèjì, wọ́n fẹ́ ṣe márèèjì, wedding, wọ́n sì ń wá kí ẹ wá kọrin. Ṣé ẹ máa ń dá wọn lóhùn, ẹ máa ń lọ? Mo máa ń lọ. Ẹ máa ń lọ? Bẹ́ẹ̀ ni lóòótọ́. Ẹ máa ń lọ. Ó dà. Táwọn èèyàn bá fẹ́ pè yín báyìí, ẹlòmíì lè mọ̀ pé orin yín dẹ̀ dùn nǹkan kan. Ó dà. Kí nọ́mbà wo ni àwọn èèyàn ó pè yín sí, tàbí ibo ni àwọn èèyàn ti lè láǹfààní àti pàdé yín ní social media náà? So yàtọ̀ sí yẹn, mo rí pé kẹ́ tó dáhùn yẹn, má bínú, mo rí wípé ẹ kọrin kan orin ọdún. Bẹ́ẹ̀ni. Orin yẹn ẹ já gbádùn ẹ, ká gbádùn ẹ díẹ̀. Ọba Ìyanu. Ọdún ayọ̀. Ọdún ayọ̀. Ìwà ti fi re ọdún ládé, ọdún titun tún wọlé dé. Kàdé máa jó, kàdé máa yọ̀. Ọdún ayọ̀. Hallelujah, 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 oh hallelujah, hallelujah, hallelujah. Ọdún ti dé, ọdún ayọ̀. Hallelujah, 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 oh hallelujah, hallelujah, oh hallelujah. Ọdún titun, ọdún ayọ̀. A máa kọ́lé mọ́lé, a máa bí mọ́lé mọ́, a máa ṣoríire, a máa fayọ̀ máyọ̀, a máa bí mọ́lé mọ́, a máa kọ́lé mọ́lé, a máa bí mọ́lé mọ́, a máa ṣoríire, a máa fayọ̀ máyọ̀, a máa bí mọ́lé mọ́. Iṣẹ́ ọwọ́ wa àṣejèrè, okòwò wa àṣeyọrí, ìbùkún ńlá àwa wárí lágbára Olúwa. Hallelujah, hallelujah, hallelujah. Mo pẹ́yìn náà gbádùn orin yẹn, orin ọdún látọwọ́ màmá wa Ọba Ìyanu. Ó dà. Orin yìí ó dùn. Àwọn èèyàn gan mọ̀ pé àwọn èèyàn míì náà tán ń gbọ́, wọ́n ti máa rí. Ibo ni, gẹ́gẹ́ bí mo béèrè lẹ́ẹ̀kan, ibo ni wọ́n ti lè bá yín pàdé ní social media? Bákan náà, nọ́mbà yín, bóyá wọ́n fẹ́ pè yín kẹ́ wá kọrin fáwọn. Social media handle wa wà lọ TikTok, Ọba Ìyanu náà ni a fi gbé orin yẹn jáde. Lórí Facebook àti Oyèrónkẹ́ Oyèbólú, a lè rí níbẹ̀ náà. A tún lè rí lórí àwọn platform yòókù náà
nínú orí tí ẹ bá fẹ́ lò as background fún Snapchat, TikTok àti WhatsApp àti gbogbo platform ṣá, Spotify. So Ọba Ìyanu. Ọba Ìyanu. Ẹ ṣeun. Nọ́mbà yìí. Orin ọdún ni a máa pàtẹ. Èmi ti máa nọ́mbà yín ńkọ́ tí wọ́n máa fẹ́ pè yín. Lórí nọ́mbà mi tí wọ́n fẹ́ pè mí sórí nọ́mbà 081 67 49 76 51 tàbí 080 34 42 88 61. Ni wọ́n á pè yín sí. Bẹ́ẹ̀ni. So ẹ ṣeun. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí kí àwọn fans yín ká tó máa lọ. Orúkọ mi ni Oyèrónkẹ́ Oyèbólú Ọba Ìyanu. Ọba Ìyanu. Ẹ kí àwọn fans yín. Ẹ̀yin fans mi, ẹ̀yin fans wa, ẹ má gbàgbé láti máa bá wa gbé Ọba Ìyanu ga. Mọ̀ pé gbogbo wa náà ni a fẹ́ràn Ọba Ìyanu, àti pàápàá orin ọdún yẹn orin àdúrà ni pé nínú ọdún tuntun lágbára Ọlọ́run ohun rere ohun ọ̀tun lọ́lọ́run máa gbà fún wa láyè láti ṣe. Ẹ ṣé gan ni o, ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa encourage wa nínú iṣẹ́ yìí. Ẹ ṣé. Tọ́ ẹ ṣeun wo ẹ̀yin èèyàn wa, orin látọwọ́ màmá wa Ọba Ìyanu, ẹ lọ máa wò orin ọdún tí wọ́n kọ àtàwọn orin míì ẹ bẹ̀rẹ̀ sí máa rí bẹ́ẹ̀ ní TikTok ní, ẹ lọ darapọ̀ mọ́ wọn, Spotify ní, gbogbo social media handle ẹ̀yẹ ṣáà ti tẹ orúkọ wọn sí bí wọ́n ṣe sọ yẹn gẹ́lẹ́. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ ń pè mí lónìí, ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Olúwa ní ọdún 2026 ọdún yẹn máa jẹ́ maraba sayika sadiba kashanda, ọdún yẹn máa jẹ́ ọdún ìdápadà ògo fún àwọn àyànfẹ́. Job chapter 2 verse 19 to 25. Tó bá gba wòlíì gẹ́gẹ́ bí wòlíì wàá jèrè wòlíì. Kó tó di ọdún yẹn mi ní sọ pé kó o gbààwẹ̀, mi ní sọ pé kó o ṣe anything, ṣùgbọ́n rí pé scripture tí mo fún yín yìí ẹ wá time gẹ́gẹ́ bí ìdílé, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Joel chapter 2 19 to 25. Ẹ fi gbàdúrà, dá ìkólọ gbogbo padà, dá ìkólọ. Olúwa ní ọdún yẹn máa jẹ́ ìdápadà ògo fún àwọn àyànfẹ́. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ó dẹ̀ jẹ́ ọdún tó jẹ́ wípé a máa tún ní ìrírí àwọn jagunjalè. Bẹ́ẹ̀ ni ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àwọn adigunjalè. Àwọn jagunjalè. In fact mo rí nǹkan tó jọmọ́ bíi báǹkì gan bó ṣe jẹ́ nìyẹn. But ẹ gbọ́ o, ọdún yẹn máa le gan fún àwọn èèyàn búburú o. Bẹ́ẹ̀ ni wọn ò ní mọ ibi tí ìjì yẹn ti ń wá, ṣùgbọ́n wọ́n á ní ìdojúkọ kan. Bẹ́ẹ̀ dẹ̀ ni yálà máa ṣàkátàlá bàbá. Gbogbo ẹni tí ó bá jẹ́ ẹnìkan tó yẹ pé ó máa ń lara tí ò fẹ́ kẹ́nìkan kó ju òun lọ, ó jẹ́ ọdún tọ́lọ́run máa fi àjùlọ hàn. Torí ẹni tó fẹ́ kó ju ẹ lọ yẹn wàá rí i pé wàá kàn déédéé bá níwájú, wàá rí lò ìrànlọ́wọ́, wọ́n wá sọ fún wa, wàá déwájú yẹn tán wàá rí wípé ẹni tó fẹ́ gba ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀, ẹni tó rò pin yẹn ni, ẹni tó ń lára ẹ̀ ni. Bẹ́ẹ̀ l'Olúwa wí. Olúwa dẹ̀ sọ fún mi, màá tún kìlọ̀ yìí, December 31st New Year's Eve yẹn kò ń ṣe program tẹ àwọn gbèríko kọ̀ọ̀kan wà tó yẹ pé màá rọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà ń bẹ̀, wọ́n bá lè ṣe online program kan ṣe. Bẹ́ẹ̀ ni kí ó má di wípé New Year's Eve là ń ṣe láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọ̀tọ̀ tún ni ìdárò tí wọ́n tún máa ṣe fún àwọn èèyàn. Ìyẹn bẹ́ẹ̀, because mo sì ti ń rí náà pé flag Nàìjíríà ẹ̀jẹ̀ mú. Wọ́n gbogbo ẹ̀ jùlọ Olúwa fi káàdì ọ̀rọ̀ lẹ̀ fún mi bá tó bá mi sọ̀rọ̀ ni wípé sọ fún àwọn èèyàn mi pé kí wọ́n má bẹ̀rù, èmi ni Ọlọ́run àlàáfíà. Ẹ̀yin èèyàn wa nílé lóko, orúkọ mi ni Tóyọ̀sí Adésànyà, òṣèré orí ìtàgé ni mí. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ máa wò ó ta lẹ́nu. Kí lẹ̀ ń fẹ́ tẹ̀ bá ń bẹ̀? Ṣé current affairs ni? Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìgbàlódé, bí gbogbo nǹkan ṣe ń lọ sí àṣà àti ìṣe, Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ni mo endorse ẹ̀.